ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò tó kìkì wọn ń tàn lásìkò yìí táwọn olóṣèlú tó sì ń darapọ̀ mọ́ ìyẹn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọ́n mà ti fẹ́ mú orúkọ gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ní ìyún olóyè Sunday Adéníyì Adéyẹmọ ẹni tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho Babadami Ìgbòho ṣá wọ́n ti fẹ́ mú ọ̀rọ̀ ẹ̀wọ̀ òṣèlú àti ìjà àárín ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ọlọ́wọ̀ ọ̀tún ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá lórí bí wọ́n ṣe ní Sunday Ìgbòho náà Tinubu ti pè é láti wá ràn lọ́wọ́ láti jọ gbógun ti Arẹ́gbẹ́ṣọlá àti láti dojú ìjà kọ ní ilẹ̀ Yorùbá. Ẹ rántí pé gbogbo ayé ló mọ̀ Tinubu àti Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bíi pé àwọn méjèèjì àwọn ló súnmọ́ ara wọn jù tó jẹ́ pé kò sẹ́ni tí ó lè rí àárín wọn tó sì jẹ́ pé láti nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ní àárín àwọn méjèèjì inú mà ti dàrú tó jẹ́ pé wọ́n ti wá ń di pé wọn ò jọ ṣe papọ̀ mọ́ wọn sì jọ ṣẹgbẹ́ òṣèlú kan náà mọ́ ṣùgbọ́n ṣá o látìgbà tí Arẹ́gbẹ́ṣọlá ti wá padà kéde láìpẹ́ yìí pòun ti kúrò ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti pòun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tó tún wá jẹ́ wípé òun ni wọ́n tó fi ṣe akọ̀wé ẹgbẹ́ náà ngan ní àtakò láti ọ̀dọ̀ àwọn ọmọlẹ́yìn Tinubu sí ló mà ti wá ń lágbára tó sì jẹ́ pé ìjà wọn àti Tinubu ó ti wá ń lágbára látìgbà náà tó ti kéde pé ẹgbẹ́ òṣèlú ADC ni lòun jẹ́ akọ̀wé wọn àti pé gbogbo ọ̀nà tó bá gbà làwọn gbọ́dọ̀ fi lé Tinubu kúrò lórí àlééfà. ṣá o pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ ṣe wá ṣẹlẹ̀ sí Arẹ́gbẹ́ṣọlá lọ́jọ́ 14 oṣù kẹjọ ọdún tá a wà yìí di 14th of August 2025 lásìkò tó fẹ́ polongo òbò fún olùdíje fún ipò ọ̀nàrẹ́bù tí ó ṣojú agbègbè Ìkẹ́nnẹ́ Ṣàgámù àti Rẹ́mọ nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá Federal House of Representatives ìyún Solomon Ọ̀ṣọ́ bó ṣe fẹ́ lọ polongo òbò fún ní ìlú Ṣàgámù ṣùgbọ́n tán ju òkúta àti omi inú ọ̀rá pure water lu Arẹ́gbẹ́ṣọlá òun gan ni arúgbó mà sọ pé àwọn ọmọlẹ́yìn Tinubu ló ṣiṣẹ́ náà pàápàá bó ṣe ń pariwo ọ̀dàlẹ̀ lé Arẹ́gbẹ́ṣọlá lórí ọ̀rọ̀ ìlú màlágbé tí ẹgbẹ́ òṣèlú ADC tán fi wá fi àtẹ̀jáde síta náà síta wà yìí nínú àtẹ̀jáde tí agbẹnusọ ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni Bọ́lájí Abdullahi tó fi síta ẹnu ti jẹ́ kó di mọ̀ pé ó jẹ́ nǹkan ìbànújẹ́ ìpè ṣé bẹ́ẹ̀ yóò bá ti ṣe ẹgbẹ́ òṣèlú ẹnìkan ní ilẹ̀ Yorùbá ìtumọ̀ ẹ̀ ní ọ̀dàlẹ̀ ni wọ́n ní báwo ni àwọn èèyàn ṣe wá rò pé ẹgbẹ́ òṣèlú kan tí Tinubu bá wà ní gbogbo ọmọ Yorùbá àbárẹ́gbẹ́ṣọlá gbọ́dọ̀ ṣe wọ́n ní ṣèbí Tinubu náà ó dalẹ̀ àwọn tó mú wá láti wá ṣe gómìnà pàápàá àwọn Afẹ́nifẹ́re ni wọ́n ní kí ló dé tí wọ́n pòun lọ́dàlẹ̀ tí wọ́n máa ju òun lókùúta kí wọ́n ní dandan kó wà lẹ́yìn àwọn tó sọ ọ́ di èèyàn láyé tó dalẹ̀ wọn wọ́n ní kí wá ní nǹkan tí Arẹ́gbẹ́ṣọlá ṣe tí wọ́n fi ń bínú sí i wọ́n ní àtakò náà ti wá pọ̀ báyìí wọ́n ní Tinubu inú lọ pé Sunday Ìgbòho wálé láti wá bá àtakò Arẹ́gbẹ́ṣọlá nílẹ̀ Yorùbá nítorí pé ó gbàgbọ́ pé Sunday Ìgbòho lérò lẹ́yìn nílẹ̀ Yorùbá tó sì jẹ́ pé wọ́n kìlọ̀ fún gbogbo àwọn ọmọ Yorùbá àti gbogbo àwọn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún Tinubu láti gbógun ti Arẹ́gbẹ́ṣọlá ìpè kan má ṣe jẹ́ kán tàn wọ́n o nítorí pé òṣèlú yàtọ̀ ẹnì kò sì gbọ́dọ̀ máa tẹ̀lé ẹnìkan nínú ẹgbẹ́ òṣèlú tó bá wu ẹnikẹ́ni ni ó lè ṣe. ṣáò látìgbà tí ẹgbẹ́ òṣèlú ADC pàápàá Bọ́lájí Abdullahi tó ti fi àtẹ̀jáde síta yìí Sunday Ìgbòho tí wọ́n fẹ̀sùn kàn pé Tinubu ó ti gbéṣẹ́ fún láti wá padà wálé láti wá bóun gbógun ti Arẹ́gbẹ́ṣọlá òun náà tí ì fèsì lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí dásìkò tí a ṣe.